Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bàbá Ọbásanjọ́ Ìgbò ni orúkọ ẹ̀ náà pè ní Òkúdìlì Onyejekwe. Òun ló jẹ Obi of Onitsha nígbà yẹn. Ọlọ́pàá ni ó ń ṣe l'Ábẹ́òkúta, ibẹ̀ ló ti fún ìyá Ọbásanjọ́ lóyún. Àwọn Fúlàní wọ́n mọ̀ ẹ̀yin Yorùbá lẹ̀ tètè já sí. General Alani Akinrinade ní 1979 òun ló já Yorùbá sí pé Ọbásanjọ́ tẹ̀ ń gbé mọ́ra yìí kì í ṣọmọ Yorùbá. Wọ́n jọ wà nínú iṣẹ́ ológun ni. Ó rí fọ́ọ̀mù Ọbásanjọ́ níbi tó ti kọpọ́ ọmọ Ìgbò lòun. Àwọn Fúlàní mọ̀ torí ẹ̀ náà ṣe yọ jáde ní 1976 tí wọ́n fi jẹ head of state. Àwọn nǹkan tó ṣe nìyí. Ó nationalize gbogbo nǹkan tí Yorùbá ní. NTA tẹ̀ ń pariwo lénìí Yorùbá ló ní. WNTV lórúkọ ẹ̀. Ọbásanjọ́ ló gbà lọ́wọ́ wa tó sọ di ti gbogbo Nàìjíríà. Rédíò Nàìjíríà tẹ́ ẹ ń pè lénìí Yorùbá ló ní. Western Nigeria Radio Corporation là ń pè. Ọbásanjọ́ ló gbà lọ́wọ́ wa ló sọ di Rédíò Nàìjíríà. University of Ife àwọn ọmọ wa ò lè ní admission láti wọbẹ̀. Àwọn ọmọ Ìgbò, àwọn ọmọ Fúlàní ló ní admission láti wọbẹ̀. Yorùbá ló fowó ara ẹ̀ kọ́. Ọbásanjọ́ tẹ̀ ń rí òun ló gbà lọ́wọ́ yín. Tó bá jójú lówó ọmọ Yorùbá ṣó lè gbà lọ́wọ́ yín. Ibi tó jẹ́ kẹ́ ti já sí nìyẹn. Tẹ́ bá rí àwọn Haúsá Fúlàní wọ́n ní airport wọn Aminu Kano ni wọ́n ń pè. Àwọn Ìgbò ní tiwọn Àkànmú Ibrahim ni. Títí wa Lagos airport là ń pè. Ọbásanjọ́ ló change orúkọ ẹ̀ tó sọ di Muritala Muhammed. Tó bá jẹ́ ọmọ Yorùbá ni ojúlówó tí ẹ̀ jẹ́ Yorùbá tí bàbá ẹ̀ jẹ́ Yorùbá. Ṣé ó máa change orúkọ airport yín sí tọmọ Fúlàní? Ibi tẹ́ ẹ máa ti rí sign nìyẹn. Kò nífẹ̀ẹ́ Yorùbá nítorí pé kì í ṣọmọ Yorùbá. Bàbá ẹ̀ Ìgbò ni. Tẹ́ bá wo gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ tó ní láti 1999 to 2007. Àwọn ọmọ Ìgbò àti Fúlàní ló kó síbẹ̀. Àwọn ọmọ Yorùbá tó kó síbẹ̀ àwọn á fi Yorùbá ni. Àwọn Òkúpè, àwọn Ọ̀ṣuntókun, Akin Ọ̀ṣuntókun, Fẹ́mi Fani-Káyọ̀dé. Àwọn á fi Yorùbá ló kó sí gọ́ọ̀mẹ̀ntì ẹ̀. But ẹ̀yin Yorùbá ò mọ̀wé nítorí pé ó ń jẹ́ Ọbásanjọ́. Níbo lẹ ti mọ̀ sí téèyàn bá fẹ́ wádìí mi? Á mọ̀ mí, á mọ̀ bàbá mi, á mọ̀ àwọn àbúrò bàbá mi, àwọn ẹ̀gbọ́n bàbá mi, á lè trace ẹ̀ pé ọmọ ojúlówó ọmọ Yorùbá lélẹ̀. Bàbá Ọbásanjọ́, ṣé ẹ mọ̀ àwọn àbúrò bàbá Ọbásanjọ́? Kò sẹ́ni tó mọ̀ nílẹ̀ Yorùbá torí pé ó jẹ́ ọmọ Ìgbò ni. Ó bà a lot of things jẹ́ nílẹ̀ Yorùbá o. Ṣé rí gbogbo private schools tó wà nílẹ̀ Yorùbá àti public school ó gbà ó nationalize ẹ̀. Òun ló gbalẹ̀ wa lọ́wọ́ wa torí ẹ̀ máa ṣe gba port wa lọ́wọ́ wa. Òun ló gbé land use tax wa. Ó kó gbogbo ilẹ̀ fúnjọba ní ilẹ̀ Yorùbá. Ọba àtàràlú ló nílẹ̀ kì í ṣèjọba. Ọba àtàràlú ló nílẹ̀. Gbogbo family gbogbo ẹbí nílẹ̀ Yorùbá ló nílẹ̀. Ẹ wo àwọn English nígbà tí wọ́n ń evolve. Ọba gba gbogbo ilẹ̀ ní England. Àwọn ọmọ ìlú wa gbógun tì. Mo kọ́ọ̀sì tí mo ń sọ yìí mo ṣe yunifásitì nílùú yìí ni o. Àwọn ọmọ ìlú wa gbógun ti ọba England pé Ọlọ́run dá ẹja sínú ibú inú omi. Ọlọ́run dá ẹyẹ sórí òfurufú. Ọlọ́run dá àwọn èèyàn sórí ilẹ̀. Ọba ò ní right láti gbalẹ̀ àwọn èèyàn lọ́wọ́ ẹ̀. Wọ́n ní pé kí ọba dá ilẹ̀ padà. Torí ẹ̀ náà ṣe ń kọ́ council house nílùú yìí o. Wọ́n máa ń kọ́lé fún gbogbo àwọn ọmọ ìlú wọn ni. Àwọn ọmọ ìlú wọn ò kí ń sójú títì. Gbogbo wọn ló nílé. Ibi tó ti bẹ̀rẹ̀ sí kọ́ council house nìyẹn. Ọbásanjọ́ ló gbalẹ̀ wa lọ́wọ́ wa ńlẹ̀ Yorùbá. Nígbà tí ò kí ń ṣọmọ Yorùbá bí tí ní máa ṣe bàjẹ́ ló máa wá. Ibi tó ẹ ti ṣí nìyẹn Yorùbá. Téèyàn bá ti ń jórúkọ Yorùbá ẹ dẹ̀ embrace ẹ̀. Ẹ jẹ́ kẹ́ wádìí lé bàbá ẹ̀ kẹ́ wádìí lé ìyá ẹ̀
pé ìran wo ló ṣẹ̀ tẹ́ bá ti mọ̀ pé kì í ṣe ọmọ Yorùbá ní gbọ́kànlé. Wọ́n mọ̀ pé Tinubu jójú lówó ọmọ Yorùbá, wọn ò fẹ́ jẹ́ ó jẹ́ ààrẹ torí kò sí bẹ́ẹ̀ ṣe máa fi full blooded Yorùbá di ààrẹ Nàìjíríà, yóò túnlẹ̀ Yorùbá ṣe. Ọbásanjọ́ Yorùbá lẹ́ni à ń pariwo unitary system ta ló gbé wá nígbà táwọn Igbo tí wọ́n suspend regional government wọ́n introduce unitary system. Àwọn Fúlàní gbàjọba lọ́wọ́ wọn continue unity system yẹn. Ọbásanjọ́ ló ṣe constitution tó impose unity system lé wa lórí. Àwọn Yorùbá yarí nígbà yẹn 1978 ló bẹ̀rẹ̀ láti máa kọ constitution yẹn, òun ló hand ẹ̀ over lé wa lọ́wọ́ 1979. Presidential system tá à ń practice Ọbásanjọ́ ló fi sínú constitution. Gbogbo Yorùbá yarí wọn làwọn ò fẹ́, wọn ní parliamentary system làwọn fẹ́. Fúlàní àti Igbo ní presidential system làwọn fẹ́. Ọbásanjọ́ fún wọn nígbà tí ò ṣọgbọ́n Yorùbá. So ibi títí wá ti bá wa nìyẹn, ẹ̀yin ọmọ Yorùbá, ibi títí wá tó ti bá wa òun nìyẹn. Ẹ máa ń ṣọ̀dẹ̀ believing pé téèyàn bá ti ń jẹ́ orúkọ Yorùbá automatically ọmọ Yorùbá ni. Láíláí kò rí bẹ́ẹ̀. Ọbásanjọ́ ba lébọ̀nà jẹ́ fún wa, òun ló ba ayé wa jẹ́. Ní 1979 Ọbásanjọ́ lórí ìgè election 1979 fọ́mọ Fúlàní Ṣàgàrí, ó sọ páwólọ́wọ̀ ò ní win. Ó ní kò sí báwólọ́wọ̀ ṣe lè campaign tó kò ní win. Orí ìgè ẹ̀ ní orí ìgè Awólọ́wọ̀ síta torí pé kì í ṣọmọ Yorùbá ni. Yorùbá ò kí ń dára wọn. Ẹ jẹ́ kẹ́ lọ gbé kinní yẹn kúrò. Nǹkan tí mò ń sọ fún yín ó díjàlẹ̀ láàrin mi àtàwọn òbí mi. Ìgbà tí a wá torí ẹ̀ la ṣe research nípa conservatism and liberalism. Torí àwọn òbí mi la ṣe research half blood Yorùbá. Torí àwọn òbí mi máa ń sọ fún mi pé Yorùbá máa gbàbọ̀dè fún ẹ̀, Yorùbá ló máa fẹ́ pa ẹ̀, Yorùbá ló máa fẹ́ ṣe ẹ́ ní ṣùtà. Mo yarí. A ṣe research yẹn là ń sọ fáwọn òbí mi pé half Yorùbá ló máa fẹ́ pa mí, half Yorùbá ló máa ń pa àwọn full blooded. Àwọn òbí mi dẹ̀ gbà. Ibẹ̀ láti gbé concept conservatism and liberalism jáde tí mo wá ṣọ́ àwọn òbí mi pé Yorùbá ò kí ń gbàbọ̀dè fúnra wọn. Àwọn liberal ló máa ń fẹ́ balẹ̀ Yorùbá jẹ́, particularly àwọn half blood. Wọ́n dẹ̀ accept because wọ́n rí facts. A fi fact hàn yín lẹ́yìn. Ọbásanjọ́ èèyàn burúkú ni. Òun ló sọ pé Abiola was not our messiah. A lọ election, Abiola campaign, ó náwó nára, ó win election. Àwọn Igbo àti Hausa Fúlàní àná ẹ̀. Gbogbo èèyàn dẹ̀ pariwo pé ẹ fún Abiola padà ní mandate ẹ̀. Ọbásanjọ́ lè jáde, ó ní Abiola is not our messiah, forget about it. Olórí burúkú tó gbé Ṣàgàrí wá ní 1979, Ṣàgàrí ọmọ Fúlàní. Òun ló gbé Yar'Adua wá 2007, ọmọ Fúlàní. Òun ni navigator àwọn APC tó gbé Buhari wá. Ẹ ń blame Tinubu lé ní àbí? Kì í ṣe Ọbásanjọ́ ló gbé Buhari wá tó ní navigator ni. Ẹ ti gbàgbé, àwọn Fúlàní ló máa ń fẹ́ kó jà rẹ̀. Òun ló fẹ́ jẹ́ kí òun kọ́ ló gbé Àtíkù wá. Ṣé 2019 kò support Àtíkù tó ya PDP káàdì ẹ̀? Later kọ́ ló wá support Àtíkù. Fúlàní kọ́ ni. Òun kọ́ ló tún plan láti gbé Súlè Làmídò wá. Ṣé tíyẹn bá jẹ́ ọmọ Yorùbá kò ní fẹ́ kí Yorùbá jà rẹ̀? Kì í ṣọmọ Yorùbá ẹni ní ẹ̀gbọ́n tó yẹ yín. Nǹkan kan wà nínú national anthem Yorùbá táwa ò agree sí tó sọ pé bá ṣe bẹ̀rù la bọ́mọ. Agree sí kì í ṣe bá ṣe bẹ̀rù la bọ́mọ. Ọmọ yàtọ̀ sẹ́rú. Nǹkan tí generation wa máa impress on the new generation yẹn. Tó o bá kí ń ṣe Yorùbá nílẹ̀ Yorùbá, o ò lè ní the same rights and privileges bí Yorùbá. Èmi tèmi ń gbé lu òyìnbó, àwọn ọmọ mi àtèmi à ní the same right pẹ̀lú English. Àní. So ẹnikẹ́ni tó bá ń gbélé Yorùbá tí ò kí ń ṣe full blooded, o ò lè ní the same right bí full blooded. Ọbásanjọ́ ò ṣe Yorùbá tó bà iye wa jẹ́. Òun ló pa a lot of Yorùbá o. Òun ló pa Ìyá Fẹlá. Òun ló pa Bọ́lá Ìgè. Nítorí pé Bọ́lá Ìgè fẹ́ lọ sí World Court kó lọ fún wa ní Odùduwà Republic. Lọ́básanjọ́ ṣe pa. Èèyàn burúkú ni, kò lóògùn. A ti sọ fún yín ti pẹ́. Ẹnu ni wọ́n rán lọ sí South Africa, gbogbo yín ti gbàgbé. Ìgbà tó rí bí àwọn funfun ṣe ń pa dúdú, ó padà dé. Ó ní tá a bá máa kojú àwọn funfun, á lọ lóògùn tó pọ̀. Àwọn funfun dẹ̀ ń lò gan ni o.
ta ló ń fògùn jà ó lóun ṣe àjídèwé wọn ló máa fa àwọn ọmọ kéékèèké jóògùn kó bá lè má kú mọ́ mo ti sọ pé Ọlọ́run á lè lọ́ra ẹ̀mí ẹ̀ so that kó lè máa yàgbẹ́ kó máa jẹ̀gbẹ́ yẹn ó ṣe bí súnmọ́ Yorùbá á dẹ̀ jẹ̀yẹ̀ bí Babangida ṣe paralyze tí ò lè rìn mọ́ tí Ọbásanjọ́ á jù yẹn lọ ó balẹ̀ Yorùbá jẹ́. Sọ pé ìkó bẹ́ta ọ̀gá dín máa ìkó bẹ́ta Haúsá ń sọ pé ìkó bẹ́ta yálà jáwù ìkó bẹ́ta Yorùbá ń sọ pé ìkó bẹ́ta ó ń bọ̀ wá dá ìkó bẹ́ta láti yọ́tọ̀ tí bí ní Òṣùpá lẹ́ẹ̀tí ń sọ pé ìkó bẹ́ta títí tí mo fi wá di bàbá ẹ ṣì ń sọ pé ìkó bẹ́ta ṣòdì tí ń bá di bàbá ó tún bẹ̀ta ọdún wo ló máa jẹ́ náà ìkó bẹ́ta ṣódọ́gọ́rùn-ún ọdún ni ìkó bẹ́ta ọdún wo ló máa jẹ́ náà. Nàìjíríà ìkó bẹ́ta lè ń sọ ìkó bẹ́ta ọdún kẹlò lógójì ìkó bẹ́ta tàti gómìnira ìkó bẹ́ta ṣódọ́gọ́rùn-ún ọdún ni ìkó bẹ́ta ọdún wo ló máa jẹ́ náà. My brother, this democracy sef, shey na the government of some people, by some people, for some people. No be so. Democracy na the government of everybody now. The government of the people, by the people, and for the people. Na wow. Gbogbo ọmọ Yorùbá mo kí yín ẹ kú ìsinmi òní. Ó tó àkókò láti tèrò ara wa paká padà lẹ́yìn àwọn onírọ̀ àgbà ìyà oníjẹkújẹ olè. Ọmọ 40 ọdún tí ń rákòrò. Ọmọ Ọbásanjọ́. Ṣé tó bá dọ́mọ 100 ọdún ló bá bẹ̀rẹ̀ sí rìn? Ọmọ Ọbásanjọ́ alárẹ̀mú dàbí ọgbọ́n ní àgbà ń tara. Àwọn yẹn ti dàgbà yẹ̀yẹ́ àgbà ìyà akótiléta ọmọ àlè. Ọmọ Ọbásanjọ́ alárẹ̀mú dàbí ọgbọ́n ní àgbà ń tara. Ọmọ Ọbásanjọ́ alárẹ̀mú dàbí ọgbọ́n ní àgbà ń tara. Ọmọ Ọbásanjọ́. Ẹ mọ̀ pé àwọn àgbààgbà kan wà ní ìlú tó jẹ́ wípé wọ́n dàgbà ni wọ́n dánú akótiléta ọmọ ni wọ́n. Ọmọ Ọbásanjọ́ alárẹ̀mú dàbí ọgbọ́n ní àgbà ń tara. Ṣé báwọn tó gbé fún onádébẹ̀ tán bá gbìmọ̀ wá ń ṣàyè bó ṣe fẹ́. Ọmọ Ọbásanjọ́. Ẹ ti gbàgbé pé Ọbásanjọ́ ló ní the best candidate will never win election in Nigeria torí Awólọ́wọ̀ tó gbà lọ́wọ́ Awólọ́wọ̀ tó gbé fún Ṣàgàrí. Ọmọ Ọbásanjọ́. Àló ti pẹ́ táwọn ọmọ Yorùbá ti ń kótiléta àwọn àgbà ìsọnù àgbà tí ò tó lé àwọn àgbà ìyà kàríkà ṣọ̀bù àríjẹ́mọ̀dàrú. Ó ti gbàgbé àwa iná ládúró gbà yẹn lọ́hùn ìṣọ́òru lọ́sàn ìṣọ́òru lóru tó bá jẹ́ pé a mọ̀ wípé yóò yàgàrà wa mọ́ wa lọ́wọ́ ni a ti yọ̀ǹda ìfábàṣà kó fi ṣètùtù. Ẹ wá wò wọ́n àwọn adití ọmọ àlè. Ọba òkè fẹ́ kó ṣe. Àwọn ọmọ àlè adití ilẹ̀ Yorùbá. Ọmọ Ọbásanjọ́. Wọn ò fi gbàkẹ́gbè èrò kí ìran Yorùbá ó tẹ̀síwájú ìṣubú Yorùbá ni wọ́n ń wá. Ọmọ Ọbásanjọ́ alárẹ̀mú dàbí. Ẹ̀ẹ́dẹ̀rẹ́ ojoojúmọ́ là ń kìlọ̀ fún wọn là ń pálá lọ fún wọn là ń kéjà panjarìrì là ń sọ̀rọ̀ wípé ẹrù oore kẹ́ ẹ tó ṣe é torí ẹ̀lúùlú tó bá fa òjò ní orí ara rẹ̀ ní fàálé. Gbogbo wa la mọ̀ wípé orílẹ̀-èdè yìí ò lè dọ́gba mọ́. Nǹkan ti bàjẹ́ kọjá rìpíárà. Ni mo fi pariwo fún gbogbo ọmọ Yorùbá ẹja gbáradì. Ìgbò sọ pé ìgbò. Lánàá kí àná tí mo sọ kì í ṣe Sátọ̀dé. Bẹ́ta. Gbogbo wa là ń pariwo warrior àwọn fake warrior. Àdìmá ìgbò. Ó tó àkókò láti kó original warrior síta. Bẹ́ta. Haúsá ń sọ. Oníkálukú di tẹ́rítìrì ẹ̀ mú kó di ilé bàbá ẹ̀ mú kó di ìlú ẹ̀ mú kó di ìpínlẹ̀ ẹ̀ mú ká wá sọ fún wọn wípé lóòótọ́ àti lódodo ìran Yorùbá yìí ṣojo. Ògbé ìgò bẹ́ta. Yálà jáwù ìgò bẹ́ta. Yorùbá ń sọ. Ìrìn àjò tó lórí burúkú Gúmírìn sí ilẹ̀ Yorùbá
tá a bá múra yóò lẹ́yìn o. pé èèyàn bá bímọ láàrin ọdún méjì sí méjì tí ò bá gbéra àti máa rákòrò olúwa á máa gbé lọlé babaláwo káàkiri ilé oníṣègùn ilé aláàfáà ilé wòlíì pé dákọ ọmọ yìí ni ojú kan tó bá ti jókòó sí ló dúró sí kò lọ lọ́wọ́ kò tiẹ̀ dìde kó make attempt láti rà bẹ́ẹ̀ lọ̀rọ̀ orílẹ̀-èdè rí. ẹ paasi ẹ fẹ́ẹ̀lì ẹ kú olójú kan ẹ lọ síwájú ẹ lọ sẹ́yìn ó wá dúró bí omi adágún nínú omi adágún ẹ bá ọ̀pọ̀lọ́ ńbẹ̀ àkekè ejò kò ní ṣe é mu kò ní ṣe é wẹ̀ kò ní wúlò fún kankan bẹ́ẹ̀ láyé nàìjíríà ṣe rí àwọn kan wá ní káwa ọmọ ológo ká dúró nínú ẹ ti mọ̀ pé àwọn yẹ ọ̀tá wa ni wọ́n. ibi tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá bá wa dé rèé mo ní ẹja fúnra sọ̀rọ̀ ara wa. kíkú kan kò ní pa mí. torí pánsá òfúnra ni pánsá fi já sínú àjà òfúnra làjá fi jìn tó nílé náà ò bá fúnra ó lè ní òkò lẹ́rù lọ. ṣé bá tó pa wí lọ́rùn nǹkan ní àwa sọ ní ìbáwí láti. àní ẹ jẹ́ ká bá àwọn adití ọmọ ilẹ̀ Yorùbá sọ̀rọ̀. bí a bá pariwo lórí wọn ń fẹ́ ayé títí wọn ba ayé títí ajẹ́. tó bá tẹ̀ jẹ́ pé ayé títí wọ́n fẹ́ fi ba ayé títí wa jẹ́ nìkan ní ṣèbí ìbátúdá ayé àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn. àwọn ìrandíran arúgbó ọmọ of Yorùbá land ẹ gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀rọ̀ tẹ́ bá lẹ̀ ní gbọ́lẹ̀rọ̀ ẹ gbọ́ lélẹ̀. ní mo fi ní ẹjá tètè dìde wọ́n ti ṣayé wa bó ṣe wù wọ́n kò tún yẹ ká fún wọn láyè láti ṣayé àwọn tó ń bọ̀ lẹ́yìn bó ṣe wù wọ́n. ìyẹn nìkan kọ́ ẹgbọ́n ni tí Òṣùpá kan sọ ó ní ilé lọ́mọ sájò kì í ṣe pọ́mọ ò fẹ́ wọlé ìbẹ̀rù bójò jẹ́ kọ́mọ onílé ó wọlé mọ́ ọmọ onílù ti sá síta àlejò fẹ́ gbàlú mọ́mọ onílù lọ́wọ́ ti gbọ́n tàdá tọkọ. wọ́n mọ̀ pé kò lè bẹ̀tà mọ́ ṣùgbọ́n tó fi ń tàn wá náà nìyẹn. So we'll be able to dance to their tone. It go better, it go better. It go better ni. Ọbásanjọ́ débẹ̀ lọ́dún mẹ́ta, ọdún mẹ́rin àkọ́kọ́ it go better. Ọdún mẹ́rin kejì it go better náà ni. Kan ìgbà tán débẹ̀ tán sọ, wọ́n ní àwọn ológun ti bà nǹkan jẹ́ jìnnà. Ọbásanjọ́ is not part of them. Ó náà lọ ọdún mẹ́rin nínú ológun. Ó ṣe nínú ti Múrítàlá. Ó lọ títẹ̀ tán ó gbé fún Yar'Adua from Yar'Adua to Jonathan eléyìí náà débẹ̀ náà ìgòbẹ̀tà náà fi máa tì wá lọ táyé wa máa rún mọ́ wọn lọ́wọ́ wọ́n mọ̀ pé nínú ìgòbẹ̀tà irọ́ wọ́n dẹ̀ mọ̀ pé kò lè bẹ̀tà òdodo ṣùgbọ́n ìgòbẹ̀tà yẹ tó fi mú wa lójúmọ́lẹ̀ làwọn fi ń ráyè ṣe kíni kí wọ́n bọnú kòkó ọbẹ̀ wa tán kẹ́ran wa kí wọ́n bọnú ìṣàsùn wa tán kó ohun àlùmọ́nì ilẹ̀ Yorùbá gbogbo ọmọ Yorùbá ẹ gbọ́ èyí kẹ́ ẹ lè mọ̀ táwa kan bá jáde síta tẹ́ ń pè ní dìgbòlugi táwa kan bá jáde síta tá à ń sọ̀rọ̀ tán ní ọ̀rọ̀ ẹnu wa ti pọ̀ jù dìgbòlugi ni wọ́n ní lárí ni wọ́n ń ṣọmọlúàbí wọ́n ń lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ó yẹ kó yé wa wípé bí o ní ẹlẹ́mùrẹ́ Ògúnyẹmí ni ó ní ajá yìí dédé gbó lẹ́yìn kùlé bàbá mi ajá yìí dédé gbó ajá tó bá ti rí ìyàn tí ń gbó ti ní ìfúnra dání gbogbo ọmọ Yorùbá tírélà tó ń wọ ilẹ̀ Yorùbá lénìí tírélà tó ń wọ ọ̀dọ̀ wa lénìí wọ́n á da tapólìbò mọ́lẹ̀ torútorú náà ni o mo rí yẹn lánàá torútorú ní ìrìn àjò wọn torútorú wọn ní kí làgbẹ̀ ń ṣe lóko tó ń dòru bí kò bá ṣe pé ó ń jíṣu ẹgbẹ́ ẹ̀ wà ọmọ Yorùbá ò dẹ̀ fura àwọn àgbààgbà yẹ ò dẹ̀ kò kàn wọ́n ní igbe kò kàn mí lálákọrí ọmọ ń ké láàrin ìlú ṣùgbọ́n nígbà tó bá máa kàn wọ́n á ti dàbámọ̀ wọ́n ní kú ilẹ̀ tó pòṣìkà ohun rere ti bàjẹ́
ṣé àwa àgbà kó rere ó bàjẹ́ ní kílẹ̀ ò tó pòṣìkà àbí ká tètè mú òṣìkà kúrò lọ́nà fún wa kó rere yẹ má bàa bàjẹ́. tírélà tó ń wọlé kì í ṣe wọ́n ṣàdédé ń wọlé o. Gúnmi tó wá kò wá lásán o. ẹ tètè já pọwọ́pọ̀ gbogbo ọmọ Yorùbá àtàtà ká bá àwọn adití ọmọ ìwí. adití ọmọ arúgún ọmọ ni wọ́n akótiléta ọmọ ni wọ́n. ṣé ẹ mọ̀ pé Sultan tí Sókótó ṣe fún Sanwó-Olú ṣé wọ́n lọ ṣe lọ́ǹṣì ni tó nawọ́ sí tí ò bọ́ lọ́wọ́ ó kàn dùn mí tí gbogbo wọn bá kàbùkù gbangba bẹ́yẹ ká máa yẹ̀yẹ́ wọn ní gbangba. Olúbàdàn àtàláàfin Ọ̀yọ́ wọ́n yẹ̀yẹ́ wọn ní stadiumu. Sanwó-Olú òun náà gba ẹlẹ́yà títẹ̀ ní gbangba ni. wọ́n lè mọ̀ wípé adití ọmọ ni wọ́n tí kógun lé bàbá ẹ̀ ta nígbà tó bá dọ̀la wa máa jẹ̀ka àbámọ̀ ṣùgbọ́n ká tó fayé títí wọn ká tó fi ba títí wa jẹ́ ẹ jẹ́ káwa tó kàn ká tètè dìde ẹ jẹ́ káwa tó kàn ká ti gbáradì pé àní jẹ́ kó lórí burúkú ọmọ arúgún adití kán fi títí wọn kán fi báyé wa jẹ́ torí pé wọ́n mọ ohun tó ń lọ torí pé àwọn náà dẹ̀ ń jẹ nídìí mọ̀dàrú ni wọ́n mọ ohun tó ń lọ wọ́n mọ̀ pé ìgbé ayé ẹrú ni Yorùbá ń gbé wọ́n mọ ohun tó ń lọ wọ́n mọ̀ pé Yorùbá náà lé síta tí Yorùbá ń ṣiṣẹ́ bí erin ní London ní Spain ní Germany ní Turkey ní Italy all over the world ní America Canada wọ́n á ṣe tọ̀sán wọ́n á ṣe tàárọ̀ wọ́n á ṣe talẹ́ ẹlòmíì lè jẹ́ 30 minutes 1 hour ló fi ń sùn ọmọ onílé ọlọ́nà ni o tá máa máa kí oríkì ẹlòmíì wọ́n á ní ọmọ adigba iṣu tọrẹ ọmọ adigba iṣu tọrẹ àná kò rí iṣu ẹyọ kẹjẹ lénìí ọmọ adigba iṣu tọrẹ àti wá jẹ àjẹyó fún ara ẹ̀ ó wá dogun ó tó àkókò láti sọjí ó tó àkókò láti jára wá gbà ẹjá jọ bá àwọn adití ọmọ sọ̀rọ̀ èyí tẹ́yìn kan ń pè láwọn bàbá yín tẹ́ ń pè láwọn kábíyèsí tẹ́ ń pè láwọn lídà ṣùgbọ́n tí wọ́n hùwà lídà tó jẹ́ pé arúgbó ọmọ ni wọ́n tẹ́ ẹ bá Láwólọ́wọ̀ ló kó wa sínú wàhálà tòde òní ṣé ó yẹ káwọn tòde òní tó kó wa sínú wàhálà because èmi o ìtawọ́lọ́wọ́ ṣe fún ìran Yorùbá tẹ́ bá mẹ́ǹtì ẹ̀ lé ní àjẹ ìjẹtán ló máa jẹ́ fún orílẹ̀-èdè Yorùbá àṣírí kòkó a ò sí ń bẹ̀ Oòduà textile tèkìtì bíbà tí bọ́dà mi ti pé kòkó máṣíìnì inú ẹ̀ta tó ti sọ di ṣọ́ọ̀bù Oòduà investment pọ́ọ̀tù tó wà lẹ́kọ̀ọ́ ìtẹ́jẹ́ ó di mímọ̀ fún wa pé owó kòkó wa náà fi kọ́ lára ibi tí Awólọ́wọ̀ ti ń gba táàsì lórí àwọn ìlú bíi 5 tó bá fẹ́ kẹ́rù wọlé ìtàn tẹ́ ẹ̀ ń sọ yẹ ìtàn láàrin Akíntọ́lá Amadu Bello àtàwólọ́wọ̀ ni ẹ̀sọ́ sì pé Awólọ́wọ̀ ṣe free education ó ṣe free health ó sin aráàlú ní ìran Yorùbá fi gògò láàrin àwùjọ èwo làwọn tó wà níbẹ̀ lóde òní ṣe ẹjá yẹ là kó yẹra wa. torí ẹni tó fún nǹkan lọ́fẹ̀ẹ́ pé kí gbogbo ènìyàn kó lè làlùyọ ni ẹni tó jẹ tó fọmọlèké ọmọlàkejì jẹ kì í ṣe alájẹtán ni ìtẹ́jọ́ di mímọ̀ fún wa pé Awólọ́wọ̀ have opportunity láti kó ìran Yorùbá kó máa lọ kó má sì tó jẹ́ Nàìjíríà mọ́ ṣùgbọ́n nígbà yẹ ojú inú wọn ò tí ì ṣí etí inú wọn ò tí ì là àwọn ará bíbà ẹ̀dẹ̀rẹ̀ wọ́n gé wa jẹ lábẹ́ ni àwọn là ń pè ní òun ṣe mí òun gbà mí abẹ́ ẹ̀gbọ́ ṣùgbọ́n lóde òní ìwà yẹn ni Babangida gbé wọ orí oyè
ṣé wọ́n bí ìran Yorùbá rẹ̀ kí gómìnà Katsina kó ṣe òfin pé báyìí ló ṣe fẹ́ ṣe ní ìlú òun kọ́mọ Yorùbá wá dìde pé kò tó bẹ́ẹ̀ ẹ̀yin adití ọmọ ẹ máa gbọ́ o tẹ́ pariwo fún yín wípé ọ̀nà àbáyọ kan fún ìtura ìran Yorùbá ni pé kí Yorùbá wà lálàáfíà ká dá dúró tẹ́ sọ wípé no ṣé wọ́n bí ìran Yorùbá kan rẹ̀ kí gómìnà Sàfàrà sọ wípé báyìí lèmi ṣe fẹ́ rìn kọ́mọ Yorùbá wá dìde pé no kò sí ní tó jọ àní gbà irú ọmọ Yorùbá bẹ́ẹ̀ á jáde kò ní padà wọlé òòrè o àwọn gómìnà títí wá náà pàṣẹ tí mèṣe tí àlà sọ wípé wọn bí wọn dá kẹ́ lè mọ̀ pé ẹrú ni wá wọn kúkú ti sọ fún yín pé orúkọ tẹ́ ń jẹ́ àwọn làwọn ní it belong to them yes ṣùgbọ́n ojú kòkòrò àti ìwà ọmọ àlè kò jẹ́ kí Yorùbá ó lè dúró pé yes tẹnitẹni tàkísà níta àtàn ẹlẹ́nu nínú ló ń làmú ìyá ẹ̀ èyí tá Akérédolú tó ṣe lóńdó mọ gbogbo ìhàlẹ̀ táwọn ọmọ èyí tí àlẹ́ àti ń ha èyí tí Sanwó-Olú ló ń fẹ́ ṣe lẹ́kọ̀ọ́ kò bí ó ti ṣe bí ó kò ti ṣe mọ iye gbogbo òun ló mú kí iṣẹ́ sultan lẹ́ ń pè òun ló mú kí sultan kó nawọ́ sí sultan tí sultan òfin ná tí òfin bọ̀ lọ́wọ́ ẹ̀dọ́ náà bí Yorùbá jọ ẹ̀dọ́ náà bí Yorùbá ẹ̀dọ́ stand gidigba for their right wọ́n fẹ́ jẹ́ dà ṣé sultan of Ẹ̀dọ́ àwọn ọmọ Ẹ̀dọ́ yarí pé ara ló máa parí dànù bí Yorùbá ṣe lanú lẹ́yìn àwọn ìgbà tó jẹ́ pé àwọn ọba gan ti gbowó ọba gan ló máa ná kọ́ agbádájọ mẹ́ta fẹ́ bí ọmọ ojú ọ̀rọ̀ lárí tí ń pọ̀ lánìyọnu adití ọmọ ní akótilétàdín ní pẹ̀lú arúgún ọmọ ní ṣé ẹni bó ṣe ṣe Yorùbá nígboro ayé Ondo Èkìtì tírélà tó ń wọ ọ̀dọ̀ yín lẹ́fídẹ̀ ẹjẹ́ àfúnra ká máa tú àwọn tírélà yẹ̀ wò iṣẹ́ mọ̀ pé by mouth in on paper wọ́n ní governor is the chief security of the state but yes. commission kò lè control commissioner of police of the state. Exactly, sir. So where are we deceiving ourselves? Tẹ́lẹ̀ sọ wípé kí táwọn kan dẹ̀ sí sọ wípé one nation nígbà tá a mọ̀ wípé one nation yẹ ikú ló mú wá one nation tẹ́ ń pariwo ó pawájú COVID-19 lọ. Ọmọ Yorùbá ló máa jáde lónìí àwọn ìjọba rẹ ló sanwó fáwọn ọba wọ́n san sálárì fún wọn tẹ́ bá sọ̀rọ̀ wọn ní fún wọn ní sálárì wọ́n ní àwọn ló san sálárì fáwọn ọba ilẹ̀ Yorùbá mo wá ń bi wọ́n léèrè ṣé àwọn ọba ilẹ̀ Ìgbò gba sálárì lọ́wọ́ ìjọba ni tí wọ́n fi jáde síta táwọn ọba ilẹ̀ Yorùbá ṣe rálì pé enough is enough release Nnamdi Kanu ọba Yorùbá nìkan ló ń gba sálárì oníjẹkújẹ ni wọ́n àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ní ò jẹ́ kí ẹnu Yorùbá ó kò àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá náà ṣe igi ọ̀rọ̀kọ sí ìrìn àjò àti ní àlàáfíà ìran Yorùbá because àwọn jẹ nídìí mọ̀dàrú náà fẹ́ pariwo one nation one nation one nation ẹ sọ fún wọn ìgbà tá à ń sọ fáwọn gómìnà pé ìlú tó ń lù fún yín tẹfẹ́ máa jó yóò máa lẹ́yìn láńlẹ́yìn lórúkọ ẹ̀ ń jẹ́ ìlú tó ń lù fún yín yóò máa lẹ́yìn láńlẹ́yìn ló ń jẹ́ wọn àdá wa lóhùn wọ́n ti fàbùkù kàn wọ́n sí kọ́mọ mèye tí a là ló ń búramúramù Akérédolú a constitution governor bí àṣà èwo ló kúrò ń bẹ yìí lé lọ́yọ̀ọ́ and constitutional authority lẹni tí ò wà constitutional authority ló ń halẹ̀ mọ́ odidi constitutional authority governor now ẹlẹ́yà ẹ̀sìn wá dé bá Sanwó-Olú ní tẹ́rìtì ẹni
wọ́n ṣe wá bàṣàbàṣà ṣùgbọ́n táwọn bàbá yẹn máa jẹ òjàngbọ́n táwọn máa jẹ mo níbo nígbà bá ṣe pé gbá ẹ̀ lára àtàṣe máa bá pé ẹwà àwọn adití ọmọ ní ìgboro ayé. Wọ́n lé àwọn ọba Ìgbò ń wo àtúbọ̀tán ṣùgbọ́n àwọn tí Yorùbá wọ́n wo àtúbọ̀tán ohun tó ń jẹ lọ́wọ́ náà mọ̀ ìní làwọn mọ̀ wọ́n ń rú ọlá àbí bẹ́ẹ̀ kọ́ ìyẹn ni wípé bámúbámú làwọn yó àwọn ò fẹ́ mọ̀ bóyá ibi ń pọmọ ẹnì kọ̀ọ̀kan òjò ìbá àpéwé kòkò bó bá ya kó lè ya àwa ti lọ. Yorùbá ní ẹni tó gbẹ̀bù ìkàálẹ̀ dọmọ ọlọ́mọ ọmọ ẹ̀ á jẹ́ bẹ́ẹ̀ ni mo fi sọ lẹ́ẹ̀kan wípé wọ́n ní kílẹ̀ tó pòṣìkà ohun tó dára ti bàjẹ́ ṣé a máa wò ká lajúlẹ̀ pé ó dìgbà tí ilẹ̀ bá pa òṣìkà tóhun tó dára ti bàjẹ́ tán ká tó wá dìde ni mo fi ní pé ó dára ó sàn ìbáyẹ wá ká tètè po òṣìkà fún ara wa kóhun tó dára nínú ayé wa kó má bàa bàjẹ́ torí ẹni tó bá ti gba ilẹ̀ ní ẹ̀ ó dẹrú fáínálì tí tó fi máa kú nìyẹn irú wọn náà ń kú tán jù sọ́sà ìyẹn ẹni tó bá tẹ̀ kú ní irú wọn náà máa kó màálù ẹ náà máa kó náà máa bẹ̀rẹ̀ sí sin lion sin tiger tẹ́bi á máa pa tiger táwọn máa jù wọ́n sẹ́nu tiger lẹ́yọ kọ̀ọ̀kan torí pé ẹrú ni wọ́n àwọn onílẹ̀ gan ṣèpè fún wọn lọ́wọ́ torí pé wọ́n à ṣe ohun tí àwọn ọba tó pinlẹ̀ ilẹ̀ Yorùbá tá máa ń ṣe fáwọn aráàlú àwọn tòde òní òṣè so kò ṣépè tán lè ṣẹ́ wọ́n máa sọ pé wọ́n ní mọ́dárí kan yẹn ló máa pa gbogbo wọn torí pé iṣẹ́ tí ọba ń ṣe nílùú wọ́n kọ̀ láti ṣe tí wọ́n fẹ́ de èrè tọ́ba ń jẹ nílùú kò dẹ̀ possible. Ṣé ẹni tó fúnni lómìnira tó fúnni ní ẹ̀kọ́ ọ̀fẹ́ ìwòsàn ọ̀fẹ́ tó fúnni lóúnjẹ tí ò jẹ́ kébi ó pani tó pín kò sí ìpínlẹ̀ náà ní ilẹ̀ Yorùbá ta ní atẹ́gùn Awólọ́wọ̀ ò fẹ́ sí òun èèyàn kan wá délé ní ó gbé ìgò bí ìgò Awólọ́wọ̀ ó gbé sójú ó wá sọ odidi àlùmọ́nì ìpínlẹ̀ kan ó sọ dídí ti ẹnìkan àti ti fámílì ẹ̀ wá ní 2023 gbogbo ẹ̀yin kẹ́yìn tẹ́ bá kàpé fún Tinubu ẹ máa ṣòwò ọ̀run máa fún yín lórí ọ̀fẹ́ àti ṣòwò ṣùgbọ́n ẹ̀ ní jèrè iṣẹ́ tẹ́ bá ṣe lèèyàn kan fi jáde títa tó lóhun Ààrẹ Ọ̀nà Kakanfò pé Ààrẹ Ọ̀nà Kakanfò ti tè mọ́ dá Ààrẹ Ọ̀nà Kakanfò lòun òun ò tí ì ṣetá àti kú kẹ́jẹ́ kò ń jayé orí òun àbí bẹ́ẹ̀ kọ́ ló bá tán nígbà tágbà bá ń tajà erùpẹ̀ bóòlù ọmọdé ò ṣe ní sanwó òkúta nígbà tí àgbàlagbà tó bá ń ta ọjà èèpẹ̀ nígbà wo lọmọ kékeré ò ní fowó òkúta náwó òkúta sí wọ́n ní bọ́mọdé bá gúnyán eérú àgbàlagbà ò gbọ́dọ̀ ṣébẹ̀ èèpẹ̀ ọmọdé ò wá gúnyán eérú àgbàlagbà ló wá ń ṣébẹ̀ èèpẹ̀. It showed that Yoruba did not have leader. We did not have backup. That is why Fulani, they see as opportunity. Wọ́n ti fowó rà wọ́n. They see as opportunity. Kán tètè grab wa. Àwọn top post tó wà ní NNPC. Top post. Látòkè ẹjẹ́ sáré wò kí n wo iye nọ́mbà tó wà ńbẹ̀. Àní nǹkan ti ṣe Yorùbá jìnnàjìnnà. Tí àwọn àgbààgbà yẹn dẹ̀ mọ̀ pé nǹkan ti ṣe wá ṣùgbọ́n torí ìjẹkújẹ àjẹbánu láti number 1 to 20 Director Department of Petroleum Resources NMD NNPC Medical Service látòkè láti number 1 to 20 no single Yorùbá there no single Yorùbá there. Kò sọmọ Igbo ńbẹ̀ o kò sí South ńbẹ̀ o they are all Fulani ọ̀tọ̀ from number 1 to 20 only from number 1 to 20
wọ́n ṣe send ẹ̀ sí mi rè òun lẹ́wọ̀ yìí ká ẹ lè mọ̀ pé kíní yẹn ti bà wá níbi tí ò dáa majority àwọn ilé ìtẹ̀wò yìí o a máa rí nínú wọn tí ò lè dá korúkọ ara ẹ̀ a máa rí nínú wọn tó jẹ́ pé secondary school lásán ló máa jáde a máa rí nínú wọn tó jẹ́ pé primary school ló máa gbà jáde ní north láti rí ẹni tó ń gbowó ní local government tó ń gbowó ní state tó dẹ̀ ń gbowó ní federal a rí àwọn tó ti rìtáyà ní 1982 nígbà tí Buhari débẹ̀ ó dá wọn padà sórí payroll tó tún gbowó lọ lọ́wọ́lọ́wọ́ wọ́n gbowó ní local government wọ́n gbowó ní state wọ́n gbowó ní federal àwa tán dẹ̀ ń kó gbogbo ohun tó fi ti ọrọ̀ ajé lọ́dọ̀ wa àrùn pa à ń jìyà àwọn ọba wa dẹ̀ ń wò wọ́n and they are still preach one love one Nigeria ẹ máa ṣòfò dànù tọmọtọmọ ni bí ẹ ṣe jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ìran Yorùbá ń kábàámọ̀ pé kí ló ń wálé ayé fún bẹ́ẹ̀ lẹ́yìn náà ṣe máa kábàámọ̀ gbẹ̀yìn ayé yín ní wèrè kan wá dìde ní akótilétà kan wá dìde ní arúgbó ọmọ kan wá dìde ní mọ̀ṣàǹfààní ọba kan wá dìde tó ní òun ọ̀yí Yorùbá youth pé they should use all their energy to serve Nigeria like Awolowo and Akitola mo tún béèrè lẹ́ẹ̀kan sí kò síjọ́ tí ń bá rántí ọ̀rọ̀ yẹn tí ò dàbí pé kí n ríbọn kí n pàdánù pé èrè wo ni Awolowo jẹ nínú Nàìjíríà èrè wo ni Akitola jẹ nínú Nàìjíríà wow we deceiving ourselves ọmọ Yorùbá ó tó àkókò mo sọ lẹ́ẹ̀kan sí trailer tó ń wọ ilẹ̀ Yorùbá ó kọjá rally tẹ́ ẹ̀ ń lépa o we don't need rally o a nílò rally o àwọn akótilétà ó ti ṣe díẹ̀ náà tó ti máa ń sọ tèmi náà ti máa ń gbọ́ pé the youth of today they are the leader of tomorrow àwọn bàbá 70 80 90 wọn àdẹ̀pàgálẹ̀ káwọn ọmọ tán pè ní the youth of today they are the leader of tomorrow ọ̀pọ̀lọpọ̀ nígbà tó ti ń sọ ọ̀rọ̀ yẹn lẹ́nu bóyá ọjọ́ ọmọ 10 years now is going to 40 years àwọn bàbá yóò ti vacance wọ́n ti fi àga yẹn lẹ̀ kó vacance wọ́n ti occupy dẹ̀ pọ́n ìràndímọ́ torí ìjẹkújẹ wọ́n jókòó wọ́n jayé àwọn ọmọ wọn mọ́lú àwọn ká wá dìde pé ẹ má sọ̀rọ̀ sáwọn àgbààgbà ẹ fi wọ́n lẹ̀ àwọn tó yẹ ká rí iná ká dáná lé wọn lórí láàyè pé ìkà nìyí apanilẹ́kúnjayé nìyí. This kind of girl, sir. Now, wow. Igbo sọ pé Igbo bẹ́tà, ọ̀gá Dima Igbo bẹ́tà, Awúsá sọ pé Igbo bẹ́tà, Yánà Cháu Igbo bẹ́tà, Yorùbá sọ pé Igbo bẹ́tà, tó ń bọ̀ wá dá Igbo bẹ́tà, láti yọ́tọ̀ tí bí ní Òṣùpá, lẹ́tí ń sọ pé Igbo bẹ́tà, títí tí mo fi wá di bàbá. Ẹ ṣì ń sọ pé Igbo bẹ́tà sórí tí má di bàbá ó tó bẹ̀tà ọdún wo ló máa jẹ́ náà Igbo bẹ́tà tó dọ́gọ́rùn-ún ọdún ni Igbo bẹ́tà ọdún wo ló máa jẹ́ náà. Nàìjíríà Igbo bẹ́tà yẹ̀ ń sọ Igbo bẹ́tà Igbo bẹ́tà ọdún kẹlò lọ́gọ́jì Igbo bẹ́tà tàti wọ́n mi ní ara Igbo bẹ́tà tó dọ́gọ́rùn-ún ọdún ni Igbo bẹ́tà ọdún wo ló máa jẹ́ náà. ọmọ Yorùbá dá lábàrù ní ilẹ̀ bàbá wọn ọmọ Yorùbá wá lọ lọ́dọ̀ lamẹ́ríkà lọ Canada wá ń ṣiṣẹ́ erin iṣẹ́ àṣekúdórógbó iṣẹ́ tí ò ní sinmi ni mo tútù sọ lẹ́ẹ̀kan sí ẹni tó yẹ kó máa fúnni lódìdí búrẹ́dì pé gbà lọ́jẹ́ ẹni tó yẹ kó máa fúnni ní odi búrẹ́dì pé gbà lọ́jẹ́ ló dẹni tá à ń bu búrẹ́dì fún pé lọ́jẹ́. Shame on you. Bí ọ̀rọ̀ mi ò yé yín, ẹni tó yẹ kó máa fún ènìyàn, ó wá dẹni tó ń tọrọ. Ẹni tó yẹ kó máa wojú ẹ̀ kán tó jẹ, òun wá dẹni tí ń wojú ènìyàn kó tó rí jẹ.
kí là ń fẹ́ kọ́lọ́run ó ṣe fún wa tọ́lọ́run ò ṣe fún wa ní tilẹ̀ màá tún rí sùn mo lọ bìkan lánàá lágbára Ọlọ́run Tuesday tí ń bá lórí ọ̀fẹ́ torí kí n tó wọkọ̀ olóko mo gbọ́dọ̀ gba permission wọ́n máa pariwo lè Boko Haram o torí àwọn yẹn wọ́n dẹ̀gúnlẹ̀ dé every pẹ̀lú ẹ̀ bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ ajẹ́yà kẹwàá wo kó bó ṣe lọ èyí tí mo tún rí ní oko ẹ̀pà tó lọ ránranran mo ní nílẹ̀ Yorùbá náà wọ́n á dẹ̀ sọ wípé ìyà máa jẹ wá nílẹ̀ Yorùbá àlùbọ́sà nílẹ̀ Yorùbá ẹ̀wà nílẹ̀ Yorùbá kí náà ti ń pè àwọn fèrègèdè níbi tí mo ti rí surprise dé nílẹ̀ Yorùbá kùkúmbà wọ́n ti ń gbìn watermelon láì lo fertilizer kí ló wá fi wá dé tó fi wá jẹ́ pé tá àbárò jẹ Fúlàní pọ́ìsì wọn àjẹ́ mo sọ fúngbà yẹn lọ́hùn mo ní pọ́ìsì yẹn náà fi ń ra wá níyè oúnjẹ wọn yẹn náà fi ń ra wá níyè ẹ wá wo oko tòmátò tó lọ oko ata tó lọ rán ẹ ríran wò tẹ bá lẹ ní gbọ́ lẹ́rọ̀ ẹ gbọ́ lélẹ̀ kẹjá lé àwọn àgbà àyà tó fẹ́ báyé wa jẹ́ ká léwọ́ kàbàkàbà kẹjẹ́ ká fòrò ẹ̀mí wọn pé owó tẹ ẹ gbà owó orí wa tẹ ẹ gbà ẹ dá padà síbi tẹ ẹ ti gbà pé àní gbà kẹ báyé wa jẹ́sẹ̀ yìí àwọn tó ti jayé títí wa mọ́lú ká sọ fún wọn wípé bẹ́ẹ̀ bá jayé wa mọ́lú àní gbà kẹ jayé àwọn ọmọ wa mọ́lú tí a bá lọ sọ́dọ̀ àwọn òyìnbó we become their driver àwa là máa wà kán kiri tó bá tún wá wà ilẹ̀ wa tó wá ṣẹ́ wá sọ́dọ̀ wa tó yẹ káwa máa wà kán máa wà wá àwa là tún dúró gẹ́gẹ́ bí driver wa tá a máa wà wọ́n ojú òde tiwa aláṣọ lé à ń wà kísà ojú òde tí ìran Yorùbá aníbàtà ń lé à ń fẹsẹ̀ rìn ojú òde tí Yorùbá anílé wọ́n lé wa síta wá à ń sùta gbangba nínú ẹ̀fọn ojú òde tí ìran Yorùbá ogún wa tọ́lọ́run jogún fáwọn bàbá wa táwọn bàbá wa jogún fáwa wọ́n dẹ̀ ń gbà lọ́wọ́ wa lẹ́yọ kọ̀ọ̀kan adẹ̀lanú lẹ̀ bí ajá mi ló pa ojú òde tiwa ẹ wá ní ká máa respect àwọn tó yẹ kó dúró gẹ́gẹ́ bí alátìlẹ́yìn Yorùbá ẹ wá ní ká máa respect àwọn tó yẹ pé ìmọ̀tara ẹni nìkan náà gbé ṣáájú wọ́n jẹ́ di mímọ̀ fún wa pé ipò àgbà tó bá wà ní ipò àgbà ó lọ sìnlú ni tó bá wà ní ipò ọba mẹ́síjà ló jẹ́ fún ìlú ẹ̀ ṣùgbọ́n lóde òní kò rí bẹ́ẹ̀ tó bá ti lè jọba ará ìlú di mẹ́síjà lé ẹ lórí wọ́n di mẹ́síjà ẹnìyẹn tó bá dé ipò sẹ́nítọ̀ lénìí àwọn aráàlú ẹ di ẹrú fún ẹni wọ́n yí gbogbo nǹkan padà ẹ wá ní ká máa fi wọn ẹ wá ní ká máa wojú wọn ká máa gbé wọn ká máa pọ́n wọn lé ìbínú Ọlọ́run máa rọ̀ bí òjò lé wọn lórí ìbínú Ọlọ́run ó máa rọ̀ bí òjò lé wọn lórí ìní ọjọ́ ìsinmi gbogbo ọ̀tá òmìnira Yorùbá ò ní nísinmi o Ọlọ́run ò ní fi ìsinmi fún wọn àwa kọ́ la dára wa Ọlọ́run ló dára wa ló dá wa Ọlọ́run dẹ̀kọ́ ló ń pọ́n wa lójú àwọn ló ń pọ́n wa lójú ẹni bá dẹ̀ ń pọ́n wa lójú ó ń bá Ọlọ́run jà ni wọ́n dẹ̀ máa rí ìbínú Ọlọ́run wọ́n á rí ìbínú Ọlọ́run kò sí ọ̀nà tó lè gbégbà ẹ mọ̀ bóyá lẹ mọ̀ tẹ́ ẹ bá mọ̀ máa jẹ́ kó ẹ mọ̀ lénìí Ìgbòho tí Gúnmi lọ kì í ṣe àbùkù Ìgbòho táwọn àbùkù gbogbo ilẹ̀ Yorùbá ni apànìyàn agbẹnusọ àwọn apànìyàn agbódegbà àwọn great kí lẹ ti ń pè patron wọn general commander wọn ó wá sí Ìgbòho town ó ṣe fídíò ń bẹ gbogbo ọba ilẹ̀ Yorùbá dẹ̀ gbẹ́nu tì gbogbo àwọn ṣèyíkì ilẹ̀ Yorùbá gbẹ́nu tì gbogbo àwọn àgbà ẹ̀sìn gbẹ́nu tì àwọn aláwo ojúgbà mi ti fún yín
tẹ́lẹ̀ lóògùn àṣé ẹ̀ ní kankan ohun tẹ́ ẹ ní ni kẹ́ fi bá ọmọ tiyín tó jẹ́ Yorùbá ẹgbẹ́ yín kẹ́ fi gbógun tì kẹ́ fi bá yé aláyé jẹ́ Fúlàní rè o tí wọ́n fẹ́ káwọn ọmọ tiyín ó lọ́jọ́ ọ̀la ẹ lanú lẹ̀ ń wò wọ́n ni kí ló dé tí Yorùbá ò ṣe kí ló dé tí Yorùbá ò ṣe ohun tó tọ́ nígbà tó tọ́ kí ló dé tá a gbèrò tó yẹ nígbà tó yẹ kí ló dé tá a prepare lẹ̀ ká tó bẹ̀rẹ̀ sí àtáàkì wa ṣé ó dìgbà tí kú yẹn bá dé tá à ń wo kú lọ́ọ̀kan ká tó máa sáré pé àfẹ́ ṣe báyìí ẹ já ronú. If somebody told you that without Obas Yorùbá ò lè lọ ẹ sọ fún pọ́ńtọ̀ orí ẹ ti burú o ọmọ àlè ni o torí àwọn ọba ilé yìí wọ́n ti rí yín gẹ́gẹ́ bí ìkòkò ọbẹ̀ wọ́n rí pé tí Yorùbá bá dá dúró tá a bá ní òmìnira ayé fàmílì tètú tán jẹ wọn à ní rí jẹ sọtọ èèyàn kan bá dìde pé ẹjá fọ̀rọ̀ lọ àwọn ọba yẹn ló lè ṣe ẹ sọ fún pọ́ńtọ̀ pé bàbá Èkìtì sọ pé ó ti já wéré o ó má dì lọ́wọ́ o òbúnú ni o inú ẹ ti bu kòróòrù sá o ká dìde torí ọjọ́ ọ̀la wa ká sọ wípé no ká bá a lè fi rọrùn àti ìgbádùn lólé ayé wa ìran Yorùbá ò yẹ kó wà nínú àwọn tó yẹ kó máa kábàámọ̀ pé wà lólé ayé ṣùgbọ́n nítorí pé a ní olórí nítorí pé àwọn olórí wa ti tà wá wọ́n ti lé wa tàbí ata wọ́n lé wa tàbí ẹ̀fọ́ wọ́n ti sọ wá di gbunduku. They make us useless in the presence of Fulanis. Ìwé tá a kà wọn àjò wúlò mọ́. Ká tètè dìde ká mọ̀ wípé iṣẹ́ ń bẹ lọ́wọ́ wa láti ṣe. Mo ti ń sọ ẹ má já sàsùnpínrè ká má sàsùnpara. Gúnmi tó wá sí ilẹ̀ Yorùbá náà bí ṣeré o. Mo sọ ìran tọ́lọ́run fi wọ̀n mí lórí ẹ̀. Ìjà máa gbáradì. We should prepare. We need the new warrior, not fake. The new one. Àwọn tó máa dúró tán. Àwọn tó rẹ́dì tó fi ìran Yorùbá ṣáájú. Not fake. Not àfẹnujẹ́ I'm a warrior, I'm a warrior, I'm a warrior. Tí ò wọ́ nǹkan kan. I'm a warrior, I'm a warrior. Tán yàn ìbọn lẹ́gbẹ̀ẹ́ wọn. Tán dákú. We need a genuine warrior. Because ohun tó ń bọ̀ ìta àbá káràmásìkí mọ́ ká múra dáadáa kò máa yẹ kómi ó tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu wa kò máa yẹ kómi ó ṣe kíni kó tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu wa kò yẹ kí asọ̀n tó dára nù ilẹ̀ tó ń ṣàn fún wàrà àti fún oyin kò yẹ ká sọnù Bíbélì wípé Ísírẹ́lì sọ̀n tó dára nù ọ̀tá ń lépa wọn Yorùbá fẹ́ sọ̀n tó dára nù Fúlàní fẹ́ máa lépa wa níwà ó fẹ́ máa lépa wa ẹja dìde we can do it a lè gbára wa pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe Ọlọ́run ju ẹ̀dá lọ Ọlọ́run ju àwọn ọba yẹn lọ torí òun ló mọ̀ wá òun ló mọ̀ wá àwa ní àmọ́ rẹ̀ òun ní alámọ̀ ohun tó bá dẹ̀ wo alámọ̀ ní famọ̀ ọmọ àkọ́ wípé ọkàn ọba àti ìjòyè ń bẹ lọ́wọ́ òun Ọlọ́run ó ní ẹnikẹ́ni tó bá fi ibi san oore ó ní ibi kì yóò jìnnà sí inú ilé ẹni bẹ́ẹ̀ all the obas the chief senator rep commissioner minister all the Afẹ́nifẹ́res all the leaders tán dúró ní dúró pé no sí òmìnira ilẹ̀ Yorùbá wọ́n ti fi ibi san oore fún ìran Yorùbá ibi ò ní kúrò nínú ilé wọn torí nínú free education Awólọ́wọ̀ wọ́n ní kókó pa àti ìpín nínú ẹ̀ nínú free health Awólọ́wọ̀ wọ́n jẹ àǹfààní ẹ̀ náà fi wà láàyè náà fi kú ní rèwerèwe mo rántí wọ́n fún wa ní kíní yẹn pàmítọ́lá tó tẹ́lá mọ́ wa lẹ́lẹ́ tàbí a máa ń pè ní abẹ́rẹ́ nọ́mbà ń gbà yẹn lọ́hùn tó dàbí abẹ́rẹ́ àjẹsára táwọn ọmọ ń gbà lóde òní. wọ́n jẹ àǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́ ìlera ọ̀fẹ́ ìwòsàn ọ̀fẹ́ nígbà tán dé ipò tán wọ́n tilẹ̀kùn gbogbo ẹ̀ máwọn tó ń bọ̀ lẹ́yìn wọn
àǹfààní tí àwọn jẹ wọn jẹ́ kí ẹnikẹ́ni tó ń bọ̀ lẹ́yìn wọn kó rí jẹ mọ́. Bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ọ̀gẹ̀dẹ̀ Yorùbá ló wo kòkó wọn dàgbà. Nígbà tí kòkó wọn dàgbà tán wọ́n wá sí ọ̀gẹ̀dẹ̀ Yorùbá di igi búburú. Ìdájọ́ Ọlọ́run tó gbóná ló ṣẹlẹ̀ lórí Ákánì. Joshua wípé ta lẹni náà tí ń yọ ilé Ísírẹ́lì lẹ́nu. Èmi náà wá wí lénìí gẹ́gẹ́ bí ẹni tí a fi rán pé ta lẹni náà tí ń yọ ìran Yorùbá lẹ́nu. Irú ẹni bẹ́ẹ̀ kó máa retí ìdájọ́ gbígbóná Ọlọ́run lórí wọn. Ìdájọ́ Ọlọ́run gbígbóná tí kò sẹ́ni tó lè tù lójú. Ìdájọ́ Ọlọ́run gbígbóná tí kò látúnṣe. Gbogbo ẹnikẹ́ni tó dúró gẹ́gẹ́ bí àfòmọ́ nínú ayé Yorùbá tó sọ wípé òun fẹ́ dorí ìran tí Ọlọ́run gbé kalẹ̀ láti ṣe wá lóore káwa náà lè rí rírí ayọ̀ wípé àwáyé òṣì tó nínú òpé torí pé nínú bó ṣe ń bàjẹ́ lòun ti rí jẹ. Nínú ìnira ọmọ Ísírẹ́lì ní Fáráò ti ń fẹ̀. Nínú ìnira ọmọ Ísírẹ́lì ní àwọn ìjòyè ẹ ti ṣe kíni náà ti ń jayé ọlọ́ba. Ṣùgbọ́n nígbà tí ìdájọ́ Ọlọ́run dé àti Fáráò àti ìjòyè ẹ̀ àtàwọn wọ́ríọ̀ ẹ̀ àtàwọn ẹlẹ́ṣẹ̀ ẹ̀ Ọlọ́run ṣe ìrìbọmi ìparun fún wọn ni. Gbogbo ẹnikẹ́ni tó jẹ́ pé nínú ìnira Yorùbá ló ti ń fẹ̀ ló ń ná ló ń kọ́lé mọ́lé ló ra mọ́tò mọ́ mọ́tò lòun náà wá sọ wípé no kò sí ààyè fún òmìnira Yorùbá. Ìrìbọmi ìparun Olódùmarè yóò ṣẹlẹ̀ nínú ayé yín. Spiritual. Your destiny is in your hand. Your destiny is in your hand now. Your decision today becomes a tomorrow reality. So shine your eyes, oh, shine your eyes, oh, shine your eyes, oh, for next election. Vote to wisely, oh. Vote to wisely. Don't play